Ẹ káàbọ̀ sí abala DIY Parental Tools. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. Lọ́tẹ̀ yìí, ohun tá a máa sọ̀rọ̀ lé lórí ni emotional expressions. Emotional expression is very, very important. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Gẹ́gẹ́ bí òbí, and as human beings, we are all expressional beings. Everything we do, virtually, we're doing it with expression. Our communication, our interaction is based on emotions, on feelings. In má bá mi ká lọ. Ṣé rí ọ̀rọ̀ emotions tá à ń sọ yìí, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Because we are all emotional beings. We are all in tune with our emotions. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí, ó ṣe pàtàkì, ó ṣe kókó ká fi the expressing of emotions, the identification of emotions, ká fi kọ́ àwọn ọmọ wa. Irrespective of their age and stage. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé akójé kìí ṣojo, irọ́ ni. Tí èèyàn bá ṣá igi ní àdá níbi tí ò dáa, yóò ṣoje dáadáa. Tó túmọ̀ sí pé pàápàá jùlọ fáwọn ọmọ ọkùnrin, ẹ má máa jẹ́ ká máa sọ pé ọkùnrin kìí ké, ẹ jẹ́ kó máa ké. Torí pé ẹkún sísun is a release, is a therapy in itself. Lọ́mọdé lágbà takọtabo wa. Pàápàá jùlọ àwọn ọmọ ọkùnrin wa, ẹ má máa jẹ́ ká máa sọ pé kí ló ṣe tó ń ké, man up, man down. Bóyá man up, bóyá boy up, bóyá boy down. Ẹ jẹ́ ká fi expression of feelings kún àwọn ọmọ wa. Tó bá wù wọ́n kàn ké, ẹ jẹ́ ká sọ fún wọn pé it is okay láti ké. Especially crying, it is okay to cry. It is not a shameful thing. Generally, expression of all emotions should not be a shameful thing. A kì í fẹ́ kí àwọn ọmọ wa kàn express ara wọn. Tó dẹ̀ jẹ́ pé nílé ìwé wọ́n ń kọ́ wọn how to express themselves. Kí ni nǹkan tí mò ń sọ? A ní láti jẹ́ káwọn ọmọ wa kí wọ́n lè identify the various emotions, the various feelings, anger, being sad, being happy, being confused. Bóyá nǹkan kan ṣe é, what happened? How are you feeling? Kódà láti jẹ́lé òsinmi, láti preschool, crash, títí wọ primary, secondary. Ẹ jẹ́ kí n fàpẹẹrẹ crash mi. Bóyá àwọn ọmọ méjì ń já sí nǹkan kan, ó wá Yésù fọwọ́ lé Jésù, ó wá já mẹ́nìkan lọ́wọ́. Ṣé mọ̀ pé ẹnì kejì yẹn ó lè káwọ́ mọ́ra, ó lè bú sẹ́kún. Mo fẹ́ kí ẹ maintain high level. Ẹ lọ bá mi listen to Àìtàyè Abíamọ. Maintaining high level is very, very important. Ẹ pè é lágbájá, kí ló ṣẹlẹ̀? Tó bá ti sọ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n ní báwo ló ṣe feel? How you feeling? Á tẹ̀ sọ fún yín. Ó lè ní hurt, ó lè ní ó dùn, ó lè ní angry, inú bí òun, ó lè ní sad. Torí láti bí ọmọ ọdún bíi 2 sí 3, ó ti lè ní ìmọ̀, ó ti lè identify ẹ̀ pé nǹkan báyìí. Ó ti sọ nígbà tó ti ní ó hurt òun, ó dùn, tàbí wà angry, inú bí. Ó ti sọ nìyẹn, ó ti tán síbẹ̀ nìyẹn. Emotion yẹn, feeling tó ní at that time lẹ́yìn máa address.
nígbà tí ẹ ti lè identify tóun náà ti lè identify nǹkan tó ń ṣẹlẹ̀ ó dùn yẹn gangan kò bá máa sunkún kó máa gbára dálẹ̀ kó mú tébù kó fọ́ nǹkan kéèké yòówù tí ì bá ṣe ẹ ti mọ̀ pé nǹkan tó ń ṣe ni pé nǹkan tí wọ́n ṣe fún ó dùn ún every other reaction tó bá tẹ̀lé is a lashback fún nǹkan tí lágbájá ṣe fún feelings tó ní kẹ́yìn tó intervene kẹ́ tó dá sí i tẹ́ ẹ̀ bá tètè bọ́ síbẹ̀ ó máa lashback ó dẹ̀ máa ní ripple effect ó lè lọ bọ́mọ míì kó lù ú ṣé ẹni tó lù yẹn náà ìyẹn náà lù tiẹ̀ padà lọ́rọ̀ abá di iṣu àtàyànyàn meanwhile ó ń express emotion ẹ̀ feelings at that very point in time ni but ẹ bá ti wà ń bẹ̀ tẹ̀tí lọ bá tẹ̀tí ní lágbájá that is hurtful tẹ́ ẹ bá identify ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa help him to calm down tẹ́ ẹ ti fira yín sípò ẹ̀ tẹ́ ẹ ti ṣe pé I feel your pain man I'm feeling this I'm with you in this ó máa sọ fún yín ọmọ ọdún méjì ọmọ ọdún kan sọ̀rọ̀ à ń bọ̀ sí primary or secondary it's applicable to all ages ó lè fọwọ́ sí kó lẹ́sẹ̀ ni kó máa sọ fún pé ibi ìbàìbáì ló ń dùn ẹ jọ̀ọ́ ẹ má rẹ́rìn o ẹ má rẹ́rìn ẹ má fi ṣe yẹ̀yẹ́ o ó wà very very important ẹ má fi ṣe yẹ̀yẹ́ ẹ má ṣùṣẹ́ o ẹ má ṣùṣẹ́ àtọ́ ẹ dẹ̀ má disregard ẹ jọ̀ọ́ ẹ má disregard àtọ́ ẹ kí pẹ̀lẹ́. tó bá jàmọ́ méjì ni ẹ pè wọ́n ẹ kọ́kọ́ bí ṣá pé ṣó fẹ́ kẹ́ ẹ sort it out ṣó fẹ́ kẹ́ ẹ yanjú ẹ̀ tó bá fẹ́ kẹ́ ẹ yanjú ẹ̀ á sọ fún yín ó lè nod ó lè mírí ó lè ní yes àtọ̀tún àtòsìn kí ló fàjà kí ló fariwo wọ́n á ṣàlàyé ṣe rí tẹ́ bá tiẹ̀ ti ní ṣó fẹ́ kẹ́ ẹ yanjú ẹ̀ tó bá ti ní ẹ máa rí ẹ ti máa notice changes nínú countenance ẹ̀ nínú ìhùwàsí ẹ̀ torá rẹ̀ máa rọ̀ ọ̀rẹ́ ẹ ní àbúrò ẹ ní má ṣe bẹ́ẹ̀ yẹn o ṣé tó bá ṣe bẹ́ẹ̀ fún wọn náà ṣé wọn náà máa láìkẹ́ tẹ́ ẹ ti fi lọ ẹ máa take it turns jẹ́ kó kọ́kọ́ lò tó ń bá lò tán awakọ̀ ẹ̀ tó bá kọ́ ẹ wọ́n máa pè ẹ́ ẹ ṣàmúlò nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà tẹ́ bá wá ṣe tán ẹ wá can we be friends tí wọ́n ṣe kára wọn tí wọ́n hug ara wọn tí wọ́n sọ sorry síra wọn ó ti tán nìyẹn ẹ ti kọ́ ní steps of identifying whatever emotion, whatever feelings don't go through at that particular point in time. Ẹ mọ̀ pé ìgbà míì tó wọ́n bá fẹ́ kẹ́ máa ní tí n bá gbọ́ pẹ́kẹ́ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ké tó bá fẹ́ kí ẹ jẹ́ kó ké ẹ jẹ́ kó sunkún yẹn dáadáa kì í ṣe kẹ́ tẹ máa wá sọ sarcastically pé no ẹ encourage let it go let it flow encourage ni ẹ̀yin òbí ẹ jọ̀ọ́ encourage pé kó express notice àwọn òyìnbó ni bá ṣàjẹ máa sẹ́ni wọ́n òyìnbó kì í hide emotions wọn kì í hide feelings wọn they are not pretentious like us. tí nǹkan bá dùn á ló ń dùn tó bá já wa tí nǹkan kó máa dùn wa lójú kó bá ìyá máa ló ń dùn máa wa ni torí pé wọ́n ti fi kọ́ wọn láti kékeré ó lè identify nǹkan tó ń dùn nǹkan tẹ́ ẹ ṣe ó dùn mí ó jọ ẹlẹ́dàá mi dọ́kàn o ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ mo máa sọ ọ títí tó wá kí nǹkan yá dùn kò ní sọ ó máa gbé sára ni
kò ń ṣọmọ kékeré fún àgbàlagbà gan wọn ò ní express ara wọn. Notice pé ọmọ kó wà tó jẹ́ pé tí nǹkan bá ta lé wọn báyìí wọ́n máa wọ́n dà sọnù ni àwọn máa ní kò kí n fẹ́ kọ́rọ̀ ta lé o kò kí n ṣe bẹ́ẹ̀ o kò gbà ní torí pé ó lè identify pé nǹkan báyìí ni wọ́n ṣe fún un báyìí lòun ṣe feel at that point in time ló ṣe lóun ò gbà torí pé express feelings yín ò sọ pé bóyá ẹ wà stupid bóyá ẹ wà foolish but it is important ká lè identify àwọn emotions wa àwọn feelings wa bóyá dùnnú ni bóyá ọkàn yín porúurú ni bóyá owó ni ká lè express ẹ̀ ká lè express ara wa jealousy fàpẹ̀rẹ̀ notice owó jíjẹ táwọn adúláwọ̀ tá a sọ di nǹkan bàbàrà ṣàkíyèsí pé àwọn òyìnbó máa sọ lójú pé I'm jealous of you right now ó ti sọ síbẹ̀ ó ti parí nìyẹn but àwa oúnjẹ owó alára gbóná èyí bá ní I'm so jealous of you right now kì í gbọ́ tó máa ń sọ ni ó ti sọ síbẹ̀ bó ṣe feel ó ti sọ nìyẹn ìgbà míì a sọ pé I'm pissed off with you right now I'm angry with you now ó ti sọ ó ti tọ́ síbẹ̀ nìyẹn ṣùgbọ́n títí wa ní sọ àgbésára àwa máa gùn lé a máa act on it express it but a bá fi kọ́ àwọn ọmọ wa láti express emotions wọn I feel happy I feel sad I feel angry I feel confused pàápàá jùlọ especially tó mú yín bá wá láti ilé ìwé tó ń sọ̀rọ̀ tó ń sunkún ẹ má lẹ́kọ́ kí ló ń sun dídìrín arìndìn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pàkíyèsí bóyá ó dé láti school inú bí ẹ jẹ́ ká pàkíyèsí sí òun express ara ẹ̀ ní encourage wọn ká ní culture wá fàyè gbà ká máa express ni Sherry, most of the things that our parents are man go diabolical about, ta máa mú as nǹkan bàbàrà kì í ṣe nǹkan bàbàrà. It's part of who we are. Our feelings, our emotions is part of us. Bóyá ó ń jápá mọ́nú emotion kan feeling kan ló jẹ́ kó máa jápá mọ́nú. Ó lè sọ inú bí òun ni ó dùn ni òun wà jealous ni òun wà angry ni òun wà sad ni. Irrespective of whatever emotions or feelings táwọn ọmọ wa bá ń go through ẹ jẹ́ ká encourage wọn. Ẹ jẹ́ ká fún wọn ní that space, that safe space. Fún wọn láti let it go, fún wọn láti release emotions. But a bá ń shut wọn down pariwo mọ́ wọn gbẹ́nu dákẹ́ bí ẹ máa ṣe máa wọn ẹgbẹ́ ṣe nìyẹn. Tí o bá lè express ẹnu ilé, tí kò bá sí safe space fún nílé láti express ẹ, ó máa lọ ọ̀tá o. Yóò lọ ọ̀tá o. Tó bá dẹ̀ tí ráwọn kan tó ní yeah man, yeah bro, yeah sis. Ó máa fi òpó bí lọ́ọ̀gì ni o, wàhálà ń bọ̀ o. Everybody no máa ń the knock on the door or the phone call. But tẹ́ bá ti fún wọn ní safe space to express themselves nínú ilé. Ẹ máa rí pé tó bá ti lè express himself or herself tó dẹ̀ mọ̀ pé ẹ máa listen, ẹ máa respond positively. Ẹ ti clear nìyẹn, kò ní máa lọ bá third party, kò ní máa lọ ọ̀tá. Nígbà tó mọ́ fẹ́ ké tó yẹ kẹ́ jẹ́ kó ké, kò bá jọjọ́ kan, kò bá jọjọ́ méjì. Tó bá ti work out that emotion, tó ti work out that feeling, tó ti sort herself out. Tó ti process it out of his or her system. Tẹ́ ẹ bá fún wọn ní that safe space nínú ilé, ọmọ máa lọ síta o. Kò bá jẹ́ primary, kò bá jẹ́ secondary, ó máa lọ ọ̀tá o. Tí ò bá lè express ara ẹ̀, ó lè já sí ìpáǹlé.
even àwọn àgbàlagbà àwa òbí in adult relationships because irú ẹ̀ máa ṣẹlẹ̀ ní relationships whether your husband or wife or your partner ẹ máa sọ pé ọlọ́rọ̀ ẹ̀yin ló yẹ kí ẹ tó jẹ́ ọlọ́rọ̀ ara yín like crying shoulder wọ́n learn the crying shoulder ó lè lead to ó lè ní ripple effect cheating all kinds of drama shoulder tó wà nílé tẹ̀ ń wá káàkiri bó tẹ́ bá fi jókòó tẹ́ bá ti fi kọ́ ọmọ yín by communicating by talking it out kò ní máa wá shoulder kan tí ó sì káàkiri torí pé ó máa rí pé òun wà safe within the space of the home to express his or her feelings or emotion láti lè process whatever it is instead of going outside ṣe gẹ̀tẹ̀ torí pé ó ṣe pàtàkì ó ṣe kókó kódà there are some games that they play inú iléeṣẹ́ mọ́ if you're happy and you know it clap your hands ẹ lè sọ the facial emotions ẹ lè sọ the feelings ẹ lè sọ facial expressions if you're happy and you know it give a smile if you're sad and you know it let it out give a cry so that tí o bá lè sọ kan tẹ̀bá dípò tí ń fọwọ́ nu ojú tàbí ojú ẹ omi lérò sí lójú ó ti ń sọ fún pé there's something wrong dẹ̀ lọ bá kí ló dé tó sad kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ tó bá ti lóun fẹ́ sọ ń pẹ́ á sọ fún yín ẹ kàn máa bí náà ni kí ni ìbéèrè ni it's all about asking the right question at the right time do you want to talk about it I understand if you're not ready to talk about it but if you want and you're ready you know where I am you can come to me I'll be waiting for you we can sort this out I got you tó bá ti ṣe tó fẹ́ sọ dẹ̀ tẹ́tí ẹ jọ̀ọ́ ẹ má jálù ẹ má interrupt ẹ bá mi tẹ́tí sí i ẹ lè fún ní hug at the end of the day pẹ̀lẹ́ ọkọ mi ṣé nǹkan tó fà náà nìyẹn tí bá ní ìrírí opportunity ni ẹ teach him or her ẹ fi ìrírí tí yín náà sí after all rate àfi ṣèwé kò kúrò lọ́rùn wa ẹ jẹ́ observe ọmọ yín kò sí ní ẹ máa rí changes dáadáa ó wà important ẹ jọ̀ọ́ àwọn òbí ká fi expressing of emotions ká fi kọ́ àwọn ọmọ wa ìgbà mo mọ̀ sí pé ẹlẹ́kọ̀ọ́ ìgbèrè ẹlẹ́kọ̀ọ́ òṣì tí bá gbọ́ kó sùkú kan bẹ̀ yẹn boys don't cry ẹ jọ̀ọ́ pàápàá jùlọ àwọn ọkùnrin ẹ jẹ́ kó máa cry boys don't cry ẹ rí nǹkan tó dá sáwùjọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó máa cry ẹ bá mi fún wọn ní that safe space at the house to express their emotions their feelings they're human beings for heaven's sake they're human beings pàápàá jùlọ àwọn ọmọkùnrin wa. It is okay to be able to identify and express whatever feelings you have. There's nothing to be ashamed of. Whatever emotions you have going on with you, it's okay. It is okay. Because ṣe fẹ́ gbọ́ nílé ìwé wọ́n fi kọ́ wọn nílé ìwé wọ́n ń kọ́ wọn wọ́n dẹ̀ ń bá wọn sọ torí ẹ̀ náà ṣe máa sọ fún pé ẹ jẹ́ ká work hand in hand pẹ̀lú ilé ìwé àǹfààní ẹ̀ oh my days pick roses oh my days àǹfààní ẹ̀ ó ṣiyebíye ju wúrà àti fàdákà lọ torí gbogbo ẹ̀ náà fi ń kọ́ wọn o. torí tó bá lọ sílẹ̀ wọn máa ní wọ́n ti lọ rojọ́ ti lọ pé bó ti lọ kó pé nǹkan kan wọ́n ṣàkíyèsí ẹ̀ ni wọ́n rí ni ọmọ tí wọ́n rí tó rojú kókó
wọ́n mọ̀ pé kò sí ni nǹkan kan ló ṣe é tó fi rojú kókó. Lágbájá kí ló ṣe ẹ́, báwo ló ṣe feel, do you want to talk about it? Ẹ mọ̀ wọ́n bí ní ìbéèrè ni, do you want to talk about it? Tó bá tẹ̀ ti bí wọn á dáhùn, wọn kì í gbé mọ́ wọn, wọn ò jágbe mọ́ wọn nítùbí ìnùbí wọ́n fún wọn ní privacy. Wọ́n ṣèṣe ẹni máa mọ́ bọ́ àṣẹ bí ọ̀bọ torí ẹ̀ wọ́n ṣe máa ń jábọ́ sọnù wọn ni wọ́n ṣe máa ń open up. But ẹ̀yin náà bá ti ń bọ́ ọmọ yín sọ tẹ́ ti create that safe space nínú ilé láìsí ariwo láìsí drama, á sọ fún yín it's the same technique. Ẹ bá ti jẹ́ kó mọ̀ pé nínú ilé you're secure, you're safe, you can tell me, you can express yourself. Kò sí nǹkan tó lè sọ fún mi, the good, the bad, the ugly, àjọ máa yanjú ẹ̀ náà ni. Tí bá ti fún wọn ní that tí wọ́n ti mọ̀ pé it's there for them, ẹ wà fún wọn. Tó bá dẹ̀ sọ nǹkan tó ká yín láyà tó kọjá agbára, ilé ìwé náà lè máa padà sí. Gbogbo ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ ẹ gbé, ibi tó bá yẹ kẹ́ ẹ lọ, wọ́n á tọ́ yín sọ́nà. Gbogbo àwọn ṣẹ̀ṣẹ̀ àmọ́ fàpẹẹrẹ aláwọn circumstances kan tó jẹ́ pé gẹ́gẹ́ bí adúláwọ̀ tá a máa ń fàdúrà tẹ́ǹtìn. Ṣùgbọ́n ìsìn wa kan sọ pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òfò ni. Àwọn practical steps kan wà. Tó yẹ kẹ́ ẹ gbé gẹ́gẹ́ bí òbí fún that particular situation tó yẹ ká take. Àwọn practical steps tí ìgbàgbọ́ wa máa bá ṣiṣẹ́ àní take care, àwa sùn sórí ìgbàgbọ́ láìsí iṣẹ́ òfò ni. Tẹ bá ti lè má rí ẹsẹ̀ ìgbàgbọ́ tẹ gbé, bóyá ti ìgbàgbọ́, bóyá ti mùsùlùmí, bóyá ti ìbílẹ̀, tẹ bá ti kó pọ̀ mọ́ practical steps, practical skills tó máa fún yín níbikíbi tó bá direct yín sí, wonderful outcome ni. Wonderful outcome. Gbogbo ẹ̀ náà kan ni àwọn practical, simple, commonsensical steps kan wà tó máa tọ́ yín sọ́nà. Ẹ ṣe báyìí. Ó dẹ̀ máa dàbí magic torí pé iṣẹ́ títí wọn ni. Ṣùgbọ́n àní ṣe máa sá fún ibi tó yẹ ká lọ gan because we're so biased about it. Ó dàbí fún àpẹẹrẹ wọ́n ṣí hospital, well-equipped hospital, world standard hospital tí wọ́n ṣí ṣètò ní ọ̀fẹ́ ni o, ọ̀fẹ́ ní ìgbàlà, ọ̀fẹ́ ní ìwòsàn. Ẹ̀dẹ̀ sick sínú ilé, ìwà ni nígbà bá débẹ̀ security ó mọ wọ̀ bákan, wọ́n lè ní ẹ wá fíìlì fọ́ọ̀mù, ẹ jókòó sílé, ṣàrà yín máa yánu lé. Ẹ lọ bá wọn tí ò kí ń ṣe doctor tí wọ́n mọ̀ pẹ́ orí ní fọ́ọ̀mù láti jẹ́ ta dákun bá àwọn akẹ́ òun ní kíní kan ọ̀bùn mi kí n lọ sí ẹjọ́. Ṣẹ́ni tẹ́ ẹ lọ bá tẹ́ ẹ sọ fún pé orí ló ń fún ọ yín, ẹ mọ̀ bóyá ló ń ro nǹkan kan fúnra rẹ̀ tó ń lo oògùn lóró sí. Nígbà tó ń bá wá gbóògùn lóró tó gbé fẹ́yìn tó ní ká lọ máa lò fún orí fífọ́, ṣé wọn ti fi pọ̀ olùpì fún yín? Tó sí nǹkan tó máa kọ̀sìn. What is the worst that can happen? Bó ṣe ń ṣe mí nìyó, symptoms báyìí ni mo rí o, bí tí ń ṣe mí nìyó, okay o, à ń bọ̀, that is it. Ẹ jọ̀ọ́ ẹ̀yin òbí, àwọn òbí ẹ bá mi mójútó àwọn ọmọ yìí torí pé ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ó ṣe kókó o. Kí wá ní nǹkan tí mò ń sọ látàtàárọ̀?
it is very very important kí àwọn òbí ká máa link up pẹ̀lú iléèwé àwọn ọmọ wa, secondary school, primary school, because a lot of things ló ń ṣẹlẹ̀ níbẹ̀ within the 4 walls of the school tí wọ́n ò ní sanlé. Wọ́n lè má sọ fáwọn olùkọ́ wọn gan níbi tí depression, suicidal thoughts, gangs, bullying, ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n á fẹ́ gbèjà rẹ̀, ẹ̀mọ́rú nǹkan bẹ́ẹ̀. Àwọn akọ̀yà láwọn máa bá akọ̀yà. Ẹ jẹ́ ká kíyèsára, ẹ má jẹ́ àsọ̀sọ̀para o, ẹ̀tọ́ wa ní láti máa lọ sílé ìwé àwọn ọmọ wa. Torí anything tó bá ṣẹlẹ̀ nílé ìwé wọ́n máa lè answer fún. Àwọn náà máa answer fún. Tẹ́ bá ti work hand in hand, most of the things someone get away with, wọ́n ní lè get away with it. Wọ́n ní lè get away with it. Ṣòye yín bẹ́ẹ̀ yẹn. Because ilé ìwé is another world in its own. It's another world in its own. Tó jẹ́ pé ọmọ wà open to influence. Tó máa jẹ́ kó máa ní exercise with either positively or negatively, depending on the kind of influence, on the kind of company tó ń keep. Ṣé mo rí nǹkan bẹ́ẹ̀ yẹn? Ṣọmọ yín bá wálé tó rojú kókó, tẹ́ ẹ ṣàkíyèsí ẹ̀. Tí ò bá ti da inú ọjọ́ kan ọjọ́ méjì, ẹ bá mi lọ sílé ìwé. Ibẹ̀ ló ti dé tó rojú kókó. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Wọ́n á bá yín ṣèwádìí. Tí ò bá sọ fún yín, táwọn bá pè é, á sọ fún wọn. Early intervention á lè wà. But tí wọ́n bá ti lè safely express their emotions in a positive way within a safe space, kò ní sí wàhálà yẹn. Kò ní sí wàhálà. Then ilé ìwé ṣe pàtàkì torí pé ọmọ mi áńgẹ́lì nínú ilé, èṣù níta ni. Tẹ́ bá link up pẹ̀lú school, ẹ mọ̀. Mo sì tún fẹ́ pàkíyèsí àwọn òbí. Mo fẹ́ pàkíyèsí wa sí àwọn social media networks tí àwọn ọmọ wa tí wọ́n ní access sí. Ó wà important gẹ́gẹ́ bí òbí kẹ́ ẹ ní access sí, kẹ́ ẹ mọ wo friends tó ń keep. Àwọn wo ni friends wọn? Kí ni conversation wọn? Irú engagement, irú interaction wo ni wọ́n ní? I mean, there are parental guidance on all these things. Ẹ lọ wo history nǹkan tó ọmọ yín tó ń wò. Ẹ mọ̀ kí ni ọmọ yín ń wò, kí ni interest ẹ̀, kí ni category nǹkan tó ọmọ yín ṣe, kí ni activities ẹ̀. Is it into violence? Is it into violent songs? Ẹ mọ̀, is it ṣé òun ni tó ń gbọ́, ṣé lyrics ẹ̀ ṣé kò wà inciting? Ẹ̀tọ́ yín ni o. Ẹ̀yin lẹ ṣáà sanwó ẹ̀, ẹni lẹ ra fóònù wá, ẹ̀yin lẹ ra wá o, ẹ̀yin lẹ ra fún un. Ẹ̀tọ́ yín ni láti mójútó àárín yẹn. Because àwọn òbí pàápàá jùlọ àwọn adúláwọ̀ kì í ṣe é. Ó dẹ̀ yẹ ká máa ṣe. Ara mímójútó náà ni láti mọ activities tí wọ́n engage in online. But tẹ́ bá ti bá mi listen sí Àtàlẹ̀ Abíamọ, tẹ́ follow gbogbo àwọn steps yìí, gbogbo ẹ̀ lẹ máa mọ̀. Because ẹ lè jókòó, ẹ lè jọ sọ kí ló ń wò. This is what is allowed. This is what is not allowed, either in programs and music. Ọmọ yẹn á lè express ara ẹ̀, bóyá wọ́n ń bully ẹni,
tó bá ti sọ fún yín kò ní sí nídìí kó máa hide under the keyboard kó máa ṣe cyber bullying kò ní nísinsìnyí nìkan tó ń tàn lẹ́gbẹ̀ẹ́ pẹ́pẹ́ àmà wọ́rí wá join gáàgì wá máa bẹ́ẹ̀ kọyà ẹ jọ̀ọ́ it is important everything gbogbo ẹ̀ ṣiṣẹ́ papọ̀ fúnra wọn ni ẹ jẹ́ ká fún wọn ní safe space to express and process their emotions within the comfort of the home. Torí ọmọ mi ẹ máa wà surprise pé láyé òde òní àwọn òbí mi wọn mọ àwọn ọmọ wọn àtọ́ wọn mọ wọn rárá bí tí wò mọ ó yẹ kẹ́ ẹ mọ àwọn ọ̀rẹ́ àwọn ọmọ yín kí ni nickname ọmọ yín nílé ìwé kí ni logo ẹ̀ àwọn wo ló ń keep àwọn wo ló ń bá ṣọ̀rẹ́ gbogbo orú nǹkan báyìí níbo ló ń jẹ sí níbo ló ń rìn sí ẹ mọ̀ ẹ lè mọ̀ ẹ mọ̀ nǹkan bẹ́ẹ̀ táwọn èèyàn bá ń comment under pictures ẹ máa rí ìdẹ mo dẹ̀ fẹ́ pàkíyèsí àwọn òbí sí pé ṣe rí social media kì í ṣe for everybody it's not for everybody at all torí nǹkan tí social media ṣùtà tí wọ́n ń gbà ṣe fúnra wọn kò dá o kò kì í ṣe kékeré. Do you want to talk about the psychological effects, the emotional effects, the mental effects? Òbí mi kábàámọ̀ pòun ra fóònù fọmọ. Mo fẹ́ pàkíyèsí wá sí pé kò kí ń ṣe pé nǹkan yẹn wà in vogue. Kò sọ pé nǹkan tó dáa ni. Kò dẹ̀ sọ pé kì í ṣe nǹkan tó yẹ dáa. Torí pé ó wà in vogue kò kí ń ṣe pé nǹkan tọmọ yín náà ti ní. Àbọ̀mọ yín ti ready fún. Because it entails a lot. It's a lot of responsibility to take on. Because ọmọ mi tí ò bá lè sọ̀rọ̀ tí ò lè express and I go through the social media, cyberbullying, all kinds of atrocities. Cyberbullying online ìyẹn tí ẹ̀ jẹ́ kékeré ìyẹn tó kéré ẹ jọ̀ọ́. Mo fẹ́ pàkíyèsí àwọn òbí sí i. Mo fẹ́ pàkíyèsí wọn sí bẹ́ẹ̀. Ẹ mọ̀ ká máa káwọn ọmọ wa jáde ká máa interact with them. Ẹ má sọ pé torí pé wọ́n ti jẹ́ teenager ó di kùnkùn ó di rìkíṣí bí ẹ̀gúsí. No! Ẹ jẹ́ ká fà wọ́n mọ́ra ẹ jọ jáde. Èmi ò sọ pé kó má bá àwọn ọ̀rẹ́ ẹ̀ jáde o ẹ jẹ́ kó bá àwọn ọ̀rẹ́ ẹ̀ jáde ṣùgbọ́n ìyẹn máa bá jáde mọ́ because ṣe rá àwọn ọmọ yẹn afọ́jú ń darí afọ́jú ni o. Ọ̀tẹ́ bá interact tẹ̀yìn engage pẹ̀lú àwọn ọmọ yín kí ló ṣe tó rojú kókó ó wá sísàlẹ̀ wá jẹun ní. Ìgbà tó lọ school lẹ́yìn a ní láti wọ observant ẹ jọ̀ọ́ ẹ bá mi step up observation yìí of àwọn ọmọ. So that wọ́n lè máa bá yín sọ̀rọ̀ tó bá ti ń bá yín sọ̀rọ̀ kò sí ní whatever is going on wọ́n á sọ síta. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣùṣẹ́ ní emotion tó bá express. Nígbà tá a bá ti fún wọn ní safe space láti express ara wọn ẹ jẹ́ ká wà open to whatever emotions tó bá fẹ́ express. Èyí tó bá kó yín lápá ẹ bá mi tọ̀ àwọn experts lọ school wà ńbẹ̀ school máa direct sí àwọn experts in that field. Ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ ká fààyè gbà wọ́n primary secondary even in our relationships. Ẹ jẹ́ ká fààyè gbà ara wa báwo la ṣe máa fààyè gbà ara wa bàbí bẹ́ẹ̀
by being there, by listening, by not judging, by listening to whatever it is they have to say when they're ready to say it, and being observant. They might learn to need the helping hand that they really, really need. Well, there are our tips for pain. Go to buy alone. This simple tactics is applicable to all ages and all emotions. Tó bá ti lè identify mo wà depressed, mo wà sad, mo wà happy, mo wà hungry. Ìyókù bíntín. Everything máa fall in place. Nígbà tó ti lè ní èmẹ̀yẹ, nǹkan tẹ́yìn máa work with ni. Ó wà sad, lórí tó wà sad. Ó wà happy. Kí ni ìdí o? Ó wà depressed. Kí ló fa depression? Tẹ́ bá tẹ̀ ti gbọ́ tó bá ti especially fáwọn primary and secondary, tó bá ti sọ tó bá ti jẹ́ nǹkan tó kà yín láyà ni, ẹ lọ sọ fún GP yín, doctor yín. So wọ́n lè refer yín sáwọn psychologists. Bóyá ọ̀dọ̀ mental health places ló máa refer yín síṣẹ́ mọ́, wọ́n lè ṣèwádìí, wọ́n lè mọ̀ kí ni kókó. Ẹ má dè mọ́ra o. Yàtọ̀ sí ilé ìwé, ẹ mọ̀ tẹ́ bá ti notice anything out of the ordinary, bóyá náà holiday or anywhere, ẹ ṣàkíyèsí pé your next point of call is your doctor, your GP. Wọ́n á lè refer yín sí àwọn child psychologists, àwọn behavioral experts. Wọ́n lè refer yín sí mental health outlets. Mo tẹ̀ fẹ́ kí n mọ̀ pé torí pé wọ́n refer yín sí mental health outlets, ìyẹn ò sọ pé ọmọ yín ní mental health o. Ẹ jẹ́ káwọn expert, ẹ jẹ́ kó identify ẹ̀, kó bá yín ṣe investigation, kó lè mọ̀ what is really, really going on. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká dákẹ́ o. Olúwa pín wa lérè o. Emotional expression and identification is very, very important. Ó máa ń lead to other behavioral issues, whether good or bad, or other complications in here. Wọ́n ṣe pàálẹ̀, wọ́n ṣagídí, kò gbọ́n. There is an emotion underneath all that. There is an emotional underlying underneath. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká look beyond the surface. Ẹ jẹ́ bá mi listen sí gbogbo àwọn other DIY parental tips àtàyàdà, because they are in stages and they work together. Ẹ dẹ̀ ní láti follow wọn for maximum results. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. Á jèrè wọn o.